Bora free. Demo le yana community na le ya community na free na. Ope wo mi. Fọwọ́ na gbàmá ẹnà bí ìbílẹ̀ méjì rí lọ. Ẹnà bí àbílẹ̀ rí na kẹ́kẹ́ kẹ́yà rí lọ na. Yẹ kẹ́yà rí na jẹ́ ẹ̀nà fọ́nà. Sínú wọ́n máa ń lò ẹ̀mí yàgà lè fi yàgà ẹ̀yà béèrè yàgà lẹ́yìn. Bí ẹ̀mí ẹ̀ máa ń kẹ́ àwọn olùyí. Bábúrú ìgbọ́ ọbẹ̀ àyàwó ụbọchị ma nwe ike na na papa ka we ya de bi ya ga na bi ma bi ke ya kan ya mo mo de mo ni ka dui na e ya lo ya lo wa e ya le ma ko bi ya te ko lo ti te ko a mo lo ba bi ko pe aya ko bi dui ko pe ke le pe ka e mo da ya mo ni ga ma ka ti message ji ko to ma Ojo ma nasi awal ti ba me ke nasi ti we ti ba. Nasi ti we ti ba me nya wo bi ti de. Nu pe squeeze a hana le wa community no. Squeeze ma kwa ko. To bu sa tu lo le tai bu pe. Tai na ko to ma ta ko na. Ko to ma tai na ba so pa na. Pe ka bu le yo ma le. I na be ya ri no I la ya sa lo mu. And now you know what to do. Táwọn anyádájọ́ mi ti bá mi pé bí ẹ bá allow ká tí bá allow nínú ọjọ́ sí ẹ olùwẹ̀ bí ìgbọ́ bí nínú bí ìdọ́ sí ẹ bí ìwẹ̀ náà ìwẹ̀ ìgọ́ yẹ ìdọ́ sí àgbọ̀ àná. Sáyà ní ìgbà ọ̀ wọ́n wulẹ̀ ká nyà lè ká ẹ̀ pé ká yín ìgbọ́ àná lè bẹ́ẹ̀ àjọ sí àgbọ̀ ẹ̀ ní ọ̀bí Don't see where I get away. And the way I come over there, no more people around. I don't see my own way. Bed, I don't see about So I keep a lake, Mulega, Tweet, I don't have the market of Oku, a married. Now you know. Go to Togo, what they go, Lega, Father. Go Togo. Someone who we. I live behind God, I pay a great offer. A great offer. Nana, who pay with Gospel, he ever believed anything. No, we are famous. No, we are. A famous. Oh, a famous. Then they back in the Gala, I think I'm negative. We have put all of you to districts. They got a fee. That's all. They went to my home and win. As a movie, different is our then I go back. One parent is one responsible. Allah, one responsible. And we be aware, the guy is a problem. He quite a quarter in Yanqua, a Pila. I let you run there, they got a terrible week one, that the winner, Billy Gavara, was liable in Amiani. Yahi, but from Buyana.